Àwọn Mùsùlùmí òdodo ni wọ́n ti rọ̀ láti máa tẹ̀síwájú nínú ìwà rere tí wọ́n sì ṣàfihàn lásìkò oṣù Ramadan kí orílẹ̀-èdè Nàìjíríà lè ní àlàáfíà àti ìtẹ̀síwájú tó péye. Imam Agba ilẹ̀ Ijebu Alhaji Muftadeen Ayanbadejo ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí nígbà ọdún ìtúnu àwẹ̀ ní Ìjẹ̀bú Òde. Anthony Ngalonu jábọ̀ ìròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Àwọn Mùsùlùmí òdodo káàkiri Ìjẹ̀bú Òde kórajọpọ̀ sí yídì gbogbogbò ti Ìjẹ̀bú Òde láti sàmì ìparí oṣù mímọ́ Ramadan. Nínú ọ̀rọ̀ ìwàásù olórí àgbà Imam Akile Ijebu Alhaji Muftadeen Ayanbadejo sọ pé ọdún ìtúnu àwẹ̀ jẹ́ àkókò ìdáríjìn, ìṣọ̀kan àti ìfaramọ́ sí ara ẹni. Ó sì rọ àwọn Mùsùlùmí òdodo láti máa tẹ̀síwájú ní ìwà rere lẹ́yìn oṣù Ramadan. Àwọn àgbà tó náà gbogbo nǹkan tá a kọ́ lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ẹ má jẹ́ padà sẹ́yìn mọ́. Tí èèyàn bá padà sẹ́yìn sí Islam èèyàn ìmọ̀ èèyàn tó bá dínkù tó ń tàn kú ó dájú pé kó máa wà láyé lọ. Díẹ̀ lára àwọn olùjọ́sìn nínú ìfiránṣẹ́ ayọ̀ wọn sọ pé ìṣọ̀kan jẹ́ ohun pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Inú oṣù yìí náà láti máa ń kọ́ bá ṣe ń bára wa lò pọ̀ bí àwọn tán ní wọ́n ṣe ń ṣàánú àwọn tí ò ní tán máa fún wọn ní nǹkan jẹ. Ó kọ́ wa bí a ṣe ń kóra níjàánu bá ṣe ń rotí àwọn tó kù díẹ̀ káàtó torí náà kí gbogbo wa ká gbọ́ ìtọ́lọ́run sọ fún wa ká dẹ̀ ro tọ́mọlá kejì wa bí tiwa ká ṣe dáadáa. Wọ́n sì tún gba Mùsùlùmí òdodo níyànjú láti máa mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́sìn mìíràn lágbára sí i láti lè ṣe ẹni tí Ìjẹ̀bú Òde Ayọ̀mídùn Kòbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.